ọ̀rọ̀ Yorùbá ló sọ wípé wúrà tó máa dán àlà iná kọjá. Táwọn onígẹ̀ẹ́sì bá máa túmọ̀ ẹ̀ wá ní a gold that will shine must pass through fire. Ìtumọ̀ nǹkan tá à ń gbìyànjú láti sọ ni wípé ìwọ fẹ́ ga, o fẹ́ gòkè àgbà, o fẹ́ dépò àgbà, o fẹ́ wà lókè àmọ́ o fẹ́ ṣiṣẹ́. Báwo ló ṣe fẹ́ ṣe? Ọ̀nà wo ló fẹ́ gbégbà? Báwo ló ṣe fẹ́ rìn? O máa ní láti ṣiṣẹ́. Ọjọ́ tá bá bímọ kọ́ ní rìn, a kọ́kọ́ bẹ̀rẹ̀ sí ní rá, a wá bẹ̀rẹ̀ sí ní máa ṣe tángele kó tó di pé ẹsẹ̀ ẹ̀ múlẹ̀. Ọjọ́ tó ọmọ gan bá bẹ̀rẹ̀ sí ní rìn kan ló tún máa bẹ̀rẹ̀ sí ní sáré. Bẹ́ẹ̀ náà ni ilé ayé ṣe rí nípele. Ẹ má jẹ́ ká kánjú jẹlẹ́dàá wa lọ, ká má lọ sáré àsápajúdé. Èyí ni mo fi kí yín káàbọ̀ sórí ètò Oyinmomo lọ́jọ́ tòní gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe mọ̀ mí, Oluwadamilola ọmọ Bánirẹ́. Èmi la tọ́kùn ètò Oyinmomo, èmi lóyin. Àwọn ọmọ máa ń join mi bíbá ẹni òun ló fi di Oyinmomo. Ẹ bá mi wá nǹkan fìdílé níbi tẹ́ tí ń wò wá. Ẹ dẹ̀ jẹ́ kí n fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo ẹ̀yin tí ẹ máa ń wò, ẹ̀yin láti Canada, láti Australia, láti UK, àwa ti UK, ẹ̀yin ti Germany, ẹ̀yin ti Japan, ẹ̀yin ti Oklahoma àti Peru. Kí ló dé? Ìfẹ́ yìí ti pọ̀ jù. This love is too much. Ẹ bu díẹ̀ ńbẹ̀, ẹ ṣé àdúpẹ́. Ẹ bá mi wá nǹkan fìdílé, ètò wa ṣẹ̀ṣẹ̀ fẹ́ bẹ̀rẹ̀ ni, ẹ máa bá mi kálọ. Ètò ńlá ti dé, ètò bàbá ètò Oyinmomo. Ètò ńlá ti dé, ètò bàbá ètò sẹ́ Oyinmomo. Ẹ pè é kí n gbọ́ná Oyinmomo, 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 Oyinmomo. Ẹ pè é kí n túbọ̀ Oyinmomo, 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 Oyinmomo. Ẹ káàbọ̀ padà sórí ètò wa. Oyinmomo náà ló dé sójú amóhùnmáwòrán yín, yálà tó bá jẹ́ pé orí ẹ̀rọ ayélujára lẹ tí ń wò lórí YouTube déédéé náà ni, bójú orí TV náà ni, bákan náà ni àwa náà ni. Ọdún ni wá àìṣà ìmọ̀ fúlóko, ọlá yín òun náà là ń jẹ. Ọlá bàtà ló mọ́dọ̀ ṣàn lẹ́ni ọ̀dọ̀ àwa ọ̀dọ́ ni mo kángun sí, torí ta bá ní ilẹ̀ ọ̀dọ́ ń yọ̀, kí làwọn nǹkan tọ́dọ̀ gan máa ń face nígbà yìí. Ẹlòmíà wọ̀ ọ̀dọ́ mi á ní ó dẹ̀ ṣọ́ pé kíní bó ṣe máa sọ̀rọ̀ sí wa gan gbà mí láì mọ̀ pé ìpèníjà táwa gan là kọjá àgbàlagbà mi ò rí. Òun ló dífá fún àlejò tí mo gbé wá sórí ètò léni, bí wọ́n ṣe jẹ́ ọ̀dọ́ tí wọ́n jẹ́ ọmọdé, wọ́n jẹ́ ẹni tó ń ṣe agbátẹrù ayẹyẹ tí à ń pè ní event planner. Wọ́n tún jẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ bíi tèmi náà. Àmọ́ ní ìkóríta ìrìn àjò tó ń rìn nílé ayé, àwọn ìpèníjà kan wọlé tó fẹ́ fà wọ́n sẹ́yìn díẹ̀. Ìgbà tí mo bá wọn sọ̀rọ̀ mo bá ní èmi nìkan kọ́ ni mo máa gbọ́ ọ̀rọ̀ yìí. Mo ń gbé yín bọ̀ lórí ètò Oyinmomo, ẹ wá tún fi ti yín kọ́ àwọn ará yòókù lọ́gbọ́n, àwọn ará alé lọ́gbọ́n, pé nípa tí kéèyàn ní ìdúróṣinṣin, kéèyàn ní ìgbàgbọ́, kéèyàn ní ìrètí. Àǹtí ìrètí ló ń jẹ́ bẹ́ẹ̀, wọn kò wá sọ wọ́n ní ìrètí ni. Oluwadamilola Orisadare ni mò ń sọ̀rọ̀ wọn. Ẹ káàbọ̀ sórí ètò, ṣe dáadáa lẹ́wà. Àlàáfíà lọ, ẹ káàsán, ṣe dáadáa lábáyín. Dáadáa lèmi náà wà. Tó fún àǹfààní àwọn tí ò rí yín rí àtàwọn tó mọ̀ yín tí wọ́n mọ̀ yín dáadáa, ṣá lè mọ̀ yín ju báyìí lọ. Ta ni Orisadare Damilola? Okay. Orúkọ mi ni Orisadare Damilola Dorcas. Yeah. Event planner ni mí, YouTuber ni mí, French translator tún ni mí. Like one translate French to English, English to French. Customer service tún ni mí tẹ́lẹ̀, but due to global health issues, so mo stop customer service. So I'm from Ondo State. Yes, I'm Ondo State ni mí. Ẹ má wo bí mo ṣe sọ Yorùbá, mo ṣe máa sọ̀rọ̀ tèmi nìyẹn. So I think that's all about me. Mo mọ̀ wípé iléèwé ẹ̀kọ́ gíga ní University of Lagos, Unilag lẹ lọ. Tẹ̀lé ṣe first degree àti masters ní French. Ó ṣe jẹ́ French, ẹ̀yin ò ṣe lọ ká Yorùbá. No, mo prefer French because mo fẹ́ dá yàtọ̀ nínú everybody. Mo fẹ́ kí n ráyè mọ ìlú èmi, like kí n ráyè mọ culture, àṣà àti oríṣiríṣi ìlú èmi. They create standard dosha láàrin everybody in terms of the language speaking. Tó ní ìkóríta kan gẹ́gẹ́ bí àwọn ọ̀rọ̀ tá sọ, a rí wípé ẹ ní àìlera, ìyẹn medical challenge. Ṣé ẹ lè jẹ́ ká mọ̀ díẹ̀ nínú ìtàn yẹn? Báwo ló ṣe wọ́ wá? Ìgbà wo ló detect
pé brain tumor wà ńbẹ̀ báwo lẹ tẹ́ ṣe mọ̀ pé brain tumor gan ni. Like for years man constant headache like back to back. So tó bá ti ṣẹlẹ̀ bẹ́ẹ̀ a lọ hospital àríwá malaria typhoid cutting Nigeria hospital man sọ ṣàníyàn. But on this fateful day kọ́kọ́ ṣẹlẹ̀ like mo lọ event lọ́n mo ń bọ̀ wọ́n á bẹ̀rẹ̀ sí ń bì gbogbo everything called do I was like ṣé mo ti fẹ́ kú nìyẹn ni. But mo pe doctor kí lọ sí hospital mo dé hospital Nigeria hospital no challenge attitude wọn but due pé wọ́n rí pé ẹni yìí kò ṣe normal mọ́ wọ́n ṣá pass drip everything like 2 days after wa lọ ṣe MRI that was 2020 àwa lọ ṣe MRI àwa detect pé brain tumor ni I was like wow okay. Brain tumor báwo làwọn ẹbí yín ṣe gba ìròyìn yìí torí mo mọ̀ pé kò lè bá yín lára mu àmọ́ family. Yes kò bá àwọn family lára mu because ta ló fẹ́ kí ọmọ òun àbí ìyàwó òun àbí family òun ní nǹkan bẹ́ẹ̀ but mo kàn ní kọ̀ọ̀kan pé ẹni tí ò ní brain tumor gan ń fòṣẹlẹ̀ òun lọ so since the solution wà tájẹ mọ̀ pé nǹkan báyìí la máa tackle kò ní kí èèyàn ronú tẹ́ bá ti lọ ronú lè tún lọ fa nǹkan ẹ̀mí tí ò yẹ kó fà sára èèyàn. So I just told my families that this is what the issue is. So let's just tackle this the way we can tackle it and not for anybody to panic because tá bá panic ṣé máa fún solution kò lè fún solution. So I think that's how bí àwọn family mi ṣe gbọ́rọ̀ ẹ̀ nìyẹn. Torí èmi fúnra mi jẹ́ kó weigh wọn down because tó bá weigh me down ó máa weigh everybody down. Nobody will ever hear about that and be smiling. No, you won't smile because it's something that is 50-50 chances of it. Most people on long títí wọ́n kọ́kù wọ́n ní nǹkan kan lè ṣe wọ́n bọ́ kò ṣe anything medical line wọ́n nǹkan tó ṣe wọ́n. So my family and I my family make sure I told just what I said mo make sure pé bá yín dárò wọn ìbànújẹ́ exactly because ìbànújẹ́ kọ́ ni solution to it. We need a solution but thinking is never a solution to it. ẹ̀yin èèyàn wa ṣe rí pé tá bá ní ká máa sọ á dàbí pé àsọdùn ni ẹnu oníkàn láti ń gbọ́ pọ̀n òun lẹ ti gbọ́ yìí lẹ́nu ẹni tó ní brain tumor tó jẹ́ pé òun ló tún gba àwọn èèyàn ẹ̀ níyànjú pé ẹ má bara jẹ́ o ẹ má banújẹ́ o ìyẹn ni wípé àwọn gan ti ní faith wọ́n ti ní ìgbàgbọ́ pé ó da òkíní yìí o ó ti dojú ẹ o ó ti ṣẹlẹ̀ o kí ni ọ̀nà àbáyọ púpọ̀ nínú àwọn èèyàn wa tá bá ní àìlera kan àwa gan ti kú kí ikú tó dé àwa gan ìṣòwò tá ṣe máa banújẹ́ àwọn èèyàn tó fẹ́ tún gbà wá níyànjú tán tún fẹ́ gbárùkù tì wá àwọn gan wò pé nígbà tẹ́ni yìí ti bara jẹ́ gan tó báyìí kí ló kù táwa gan fẹ́ ṣe òun lẹ ti ń gbọ́ lẹ́nu oní nǹkan yẹn pé ìwọ tó bá ní àìlera gbìyànjú kó kọ́kọ́ ní ìgbàgbọ́ lẹ́yìn yẹn kò ní àfojúsùn pé kíní ìṣe kò ní pa bíṣẹ́ tí ẹ̀ kọ́kọ́ tiẹ̀ tráyé ẹ̀ náà ìwọ gbìyànjú ẹ̀ wá rí pé àwọn tó wà lẹ́gbẹ̀ẹ́ wọn tẹ̀ níṣẹ́ pípẹ́ ní ti ń ṣe everybody máa move on ẹ̀dẹ̀ máa lọ bẹ́ẹ̀ ẹ wá jẹ́ kí n bi yín brain tumor ò kí ń ṣe malaria téèyàn máa ní ó dá lọ chemist lọ pé nurse kan fún ẹ lábẹ́rẹ́ gẹ́gẹ́ bẹ́ẹ̀ ṣe sọ pé ẹ ti detect pé constant headache every other time àìsàn owó ni báwo ni ẹ ṣe rìnrìn ẹ̀ torí mo rántí wípé ẹ sọ pé ẹ ti ṣe ibi surgery mélòó kan ẹ gbé wa débẹ̀ báwo lẹ ṣe rìnrìn owó surgery mélòó lẹ ṣe èwo lẹ ti ṣe. Normal thing tí máa sọ fún àwọn èèyàn even hospital Nigeria bíi pé nǹkan tó yẹ ká kọ́kọ́ ṣe fihàn ẹ̀ ṣe ẹni tó bá máa kú àti kú. Wọ́n á ní pé kọ́tọ́ ṣàǹsọ ni pé owó but béèrè èèyàn tèmi jẹ́ mo ní ṣé owó ni nǹkan tí mò ń béèrè nǹkan báyìí ṣe mí ẹ̀ ń sọ pé owó so after MRI inú kọ̀ bí mi ni mo kọ̀ kúrò ní vicinity wa mo lọ ṣe test ní ìlú èmi mo jẹ́ pé àwọn ti other ìlú wo lẹ lọ Benin Republic mo pè wọ́n so doctor mi náà kọ́ ni kí n máa bọ̀ mo ṣe ń sọ pé kí n máa bọ̀ wọ́n mo jẹ́ dánwò wọ́n ṣàǹdà MRI fún mi ó jẹ́ ní Oluwadamilola tu ne peux pas partir à la maison
you can't go back home. What happened? Only we need to undergo instant surgery for you. I was like, instant surgery? I'm fine. Only no, you're not fine. Only this MRI shows that if you move an inch, something might happen. Doctor, don't worry, I'm fine. I was still giving him the hope, I'm fine. But the result he saw was giving him that this guy is not fine. I just told them, okay, I'm coming. Let me just go to my house and rest. I just ran back to Lagos, Nigeria. I said immediately. What time? So I came back home. Mo padà wá sí Nigeria. So mo lọ sí office mi. Mo lọ sọ supervisor mi, ọ̀gá mi, everybody. Mo ní nǹkan báyìí ni ó ṣẹlẹ̀ pé so mo ní láti padà fún medical. And the response from my office was the best. My boss was like, Dami, don't worry, you'll be fine. Oh yeah, everybody, the money contributed, where is it? As in, they all contributed money for my surgery. That I was just one sukupe, because the first surgery cost was 6 million. 6 million. I was like, then, and my boss, I will get me like a major metal in black Nigeria, but one take me be more, they took me as their own, and they were so caring that my boss to buy him office my pariwo pé kí n padà lọ sílé pé ṣé mo fẹ́ collapse office. I be like, no, I'm fine. Be like, no, go. Then I order Uber for me kí n padà. And I'm so shocked pé most of Nigeria boss will never do like that. Instead of that, they will be pack a lot of work for you to do. But my Korea boss said no, home. So since 2020, I was working from home. And I went for my first surgery, 2020. My whole family came down. One was in Benin, people actually for surgery. Then from there, first surgery is VP shunt. VP shunt here to help reduce pressure of the brain. Because they still were that they pump on me. And to me bafu, done sílẹ̀. So MRI scan feel one pay in cover illusion in brain. So the next thing was like, let's go for the VP shunt. So I went to do the VP shunt straight up. So VP shunt first, then go what time we want that one VP shunt, one actually publicity flyers to fly. Mr. Nedu, Imam my God, like everybody, City FM, like everybody call post. Hospital more time you come pay me bye money I was like, why now? Then my friend was like, no, we can't let you go. Then my friends helped out in the flyers, everything. That's how we had money for the 2021. That's the main remover 2021 surgery. And I flew out of Nigeria for the main surgery. So, but during that surgery, I was told that I will undergo another one again. But I was one hey, another one again. She said, first category me finally by. So my surgery was like, Lola, no, we're not scattering your brain, but that's all we can do. Then one kilo in Nigeria, she VP shunt for me before. And I'm so shocked when Nigeria man she. But why were they after money? You be the surgeon, you're not telling me 50-50, 3 million. I was just like, I just smiled and look at the surgeon. You know, a surgeon come out where you couldn't. Are you sure you are the one? You're not feeling like you're dressed like this. And I had to tell the surgeon, sir, is it because something is wrong with me? So I said, sir, on norms, I wear sneakers. This is where I dress. I said, this is the way I dress, unless if I don't want to dress. But you can't tell me how to dress. Because most of mine, and it's not a small surgeon. Professor only like a whole professor. Why will you tell somebody such? If it's not that, I don't really care about what people say about me, about my health, about anything. As me, someone is entirely because one, anything pertaining to health, nobody knows. So you being a surgeon, you're not telling me why am I dressed, clothes motion, murabai.
automatically. So like me, I don't care about this. I dress anything I feel like dressing. I ever had to tell him, I said, sir, this clothes, I bought it by money, so I have to wear it. Then the man was like, I said, sir, just support me, give me money, then we can do this thing. The man was just looking at me because I guess what he was saying, ko Damilola. So as far as things concerned, so to Damilola, I just let it be. So that's it. Ẹ̀yin wá lórí ètò yín mọ̀mọ́. In fact, tí bá ní mọ̀mọ́ bí tọ́rọ̀ ẹ̀ ti bá mi rọ ni. Torí tá bá ní ká wò wọ́n ti ní Dami ti ní ká má bá òun bànújẹ́. Àmọ́ kò sọ̀rọ̀ ẹ̀rín. Ẹ jẹ́ ká dánu dúró díẹ̀ náà tá a bá padà dé Damilola Orisadare wọ́n sì wà ń kalẹ̀ pẹ̀lú wa. Ẹ káàbọ̀ padà sórí ètò wa ètò yín mọ̀mọ́ náà la wà pẹ̀lú àlejò mi Orisadare Damilola tí wọ́n ní àìlera nípa brain tumor. A dẹ̀ ti ń sọ̀rọ̀ lóríṣiríṣi nípa báwọn gan ṣe ní ìgbàgbọ́ wípé tó bá ń pa ogúnlọ́gọ̀ àwọn èèyàn o èlèrè mi pa o. Ìgbàgbọ́ yìí lèmi gan rí lára wọn tí mo fi ní a máa fi ti yín ṣe àpèjúwe fún àwọn èèyàn tí wọ́n ní àìlera láti ní ìgbàgbọ́ nínú ara wọn wípé kì í ṣe ti àìsàn yẹn nìkan tí wọ́n gan ò bá nígbàgbọ́ tó ò dira ẹmu tó ò dúró ṣinṣin àìsàn yẹn yá ṣẹ̀ṣẹ̀ wàá borí ẹ̀. Ní mo wá fẹ́ béèrè lọ́wọ́ yín pé ìhàwó lẹ́rù bóyá àwọn Nigerian hospitals ló máa ń kọ sí àwọn tí ò ní ìlera. Torí àwọn èèyàn máa sọ wípé àwọn bìkítà they are nonchalant wọn ti ẹ̀ ń tọ́jú wa wọn ń ṣe wọn mọ̀ àti pé àwọn ẹ̀rọ tí a fi ń tọ́jú àwọn èèyàn medical equipment níwọ̀nba tẹ̀tí rí ṣó múnádóko. Just like nǹkan tí mo sọ tẹ́lẹ̀ nonchalant ẹnu díẹ̀ ni wọ́n ló wà wọn kẹ́ tí wọ́n ní owó. Then ìyẹn aside but ẹ̀ka imagine pé a whole hospital wọn ní nǹkan tó lè fò CD. Mo jẹ́ very sure pé Nigeria tóbi ju ibi tí mo ti mú CD mi wà very sure yẹn. Kó máa sọ fún mi pé wọn ní laptop láti wò CD. So ìyẹn lásán gọ́sẹ̀ ó ti discourage èèyàn pé okay tẹ́ bá fẹ́ ṣe surgery nǹkan báwo lẹ ṣe fẹ́ ṣe. So automatically it's just right medical Nigeria is zero. Gẹ́gẹ́ bí experience yẹn. Yes, so from my own experience, so zero. It's just zero because more than 5 years or 4 years I've been complaining of the same issue. They keep giving me malaria drugs. So as me pay me throw up gan tó yẹ pé kó wá worse ọ tẹ́ pé mi ìran mú mi rẹ́ǹtì temperature mi kò sí bí ó ṣe lè rẹ̀ mí tó temperature mi ò high kò sí because I'm a workaholic from office event after imagine kẹba more than 100 customers sọ̀rọ̀ tán kẹ tún fẹ́ lọ event kẹ ní event ti yé again ṣé yẹn but the same issue every time file mi lọ́sibítù wá ga wáyé. Wọ́n dẹ̀ ń treat malaria. Inú go bí mi tí mo ń last of doctor ẹjọ́ ṣé kò sí kò tẹ́lẹ̀ ṣe sí ni ó tó wá fi mí rẹ́rìn pé kí lọ gba treatment malaria but torí pé nǹkan tó ṣẹlẹ̀ ló yẹ pé mo throw up everyone then I was feeling dizzy I was just everything not ṣe tèmi kọ́ lọ ṣe gbogbo ẹ̀ máa kàn kì í ṣe bẹ́ẹ̀ ni ìyá ti kú wọ́n kọ́ ní malaria ló pa. Púpọ̀ náà àwọn èèyàn dẹ̀rẹ́ àti rírò àwọn nǹkan bẹ́ẹ̀ rí tẹ́kùn akọ ní àódẹ̀sùn kò jí mọ́ malaria dẹ̀ ló complain o adẹ̀ fún lóògùn láàárọ̀ ó dẹ̀ di ìrọ̀lẹ́ ó dẹ̀ di wẹ́lò á jẹ́ pé a níṣẹ́ tó pọ̀ láti ṣe lórílẹ̀‐èdè Nàìjíríà pàápàá jùlọ nípa ètò àwọn hospitals wa àti àwọn tí wọ́n ní. Orisadare Damilola ṣì wà ń kalẹ̀ pẹ̀lú wa mo fẹ́ bi yín níbo là ń lọ báyìí torí iṣẹ́ tẹ̀ ń ṣe gẹ́gẹ́ bí customer care representative ẹ sọ ẹni torí surgery tẹ́ ti ṣe rí òun ló affect ohùn yín ẹ lè sọ̀rọ̀ sókè jù báwo wá ní iṣẹ́ àti pé bólẹ̀ bá ètò ìlera yín dé. Lẹ́yìn iṣẹ́ kan surgery mi ó mú ohùn mi lọ tẹ́pọ̀ affect vocal cord mi so at times ẹlòmíì lè máa sọ̀rọ̀ gan I just have to keep mute máa kọ́ máa wó rẹ̀ ní pé it's your business because I can't talk mi lè sọ̀rọ̀ for long or much bẹ́ẹ̀ so I'll just try and be there. I need third one láti lọ again but due to exchange rate bó ṣe ń ga sí ó yẹn affect mi gidi gan
like it's affecting me. I don't even know how to say it again because I'm tired. Even though I know that I'm not meant to go. I'm tired. It all affects me. Go about. We pray, as soon as Owen back click, I'll go for my third surgery too, because my family, my friends, everybody, they've already tried for me. I want like even women abroad, like those I don't even expect will just help out. So I really don't know what to say again, but just there. Apparently, we pray something good to come out on time, then I'll go for it and that'll be all. So ó ti wá tó àsìkò láti lọ àbókù díẹ̀. Ó ti tó time láti last year, but due to exchange rate òun ló ṣe ń fa delay tó owó yẹn kò tí ì pé at all. Exchange rate náà ṣe rí pé táwọn èèyàn bá ń pariwo pé dọ́là ó láwọn èèyàn kan tó yẹ pé ó kan lẹ́ẹ̀ affect wọn torí nínú ọ̀rọ̀ yín náà sí mi mo ẹ sọ wípé ó yẹ kó jẹ́ 20 million ìgbà tẹ́ ti gádà ẹ̀jọ tó ti di bí 11 million exchange rate tún gòkè níṣẹ́ ó tún wọ bí 25 million nígbà tá a bá ń wá 20 million tá a sọ pé ó kù 9 million àwa tún wá padà níṣẹ́ ó ti kù bí almost 10 million tá a tún wá mo fẹ́ kọ́kọ́ fi àsìkò yìí dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n ti ràn Damilola Orisadare lọ́wọ́ mo fẹ́ dúpẹ́ lọ́wọ́ yín pé iná ò ní tán wo yín o ẹ̀yin náà ẹ̀ ní fi irú ẹ̀ gbà àmọ́ ó tún ṣì kù náà ni wọ́n sọ pé ìbọn ń ró nígbà tá a bá fẹ́ sọ pé a fẹ́ dá 20 million tá a rí 11 ṣe mọ̀ kó yẹ kó kù 9 nígbà tí 9 yẹn tó bá tún wá gbọ́mọ 5 pọ̀n ó ti di mélòó nìyẹn ó ti di 12 àbí 13 nísìn àwa 13 million fún surgery àbí bẹ́ẹ̀ kọ́ ẹ má ké o ẹ má jẹ́ kí n ké o mi like o nísìn àwọn àbí 13 million naira just to keep Damilola Orisadare alive nínú ọ̀rọ̀ wọn náà ló tún sọ fún wa pé àwọn ò lè pariwo púpọ̀ jù iṣẹ́ customer care service táwọn ń ṣe náà ó ti dúró nípa ìlera yìí náà iṣẹ́ sọ̀rọ̀sọ̀rọ̀ náà tí wọ́n tún yàn láàyò ẹjọ́ ọ̀rọ̀ mélòó ló kù tán fẹ́ sọ àfi ká gbárùkù tì wọ́n ká jẹ́ kí kinní ká jẹ́ kó ṣeé ṣe ọ̀tọ̀ ni pé yàn tún wá nígbàgbọ́ àmọ́ ẹni tá a rí tó nígbàgbọ́ tó mọ̀ pé òun máa yè ìwọ̀n tọrọ kọ́bọ̀ wa ó ṣe 5,000 ó ṣe 10,000 ó ṣe 1,000 ó ṣe 3,000 tá a bá gbàjọ mo mọ̀ wípé 13 million tó kù tá à ń wá yìí á pé kó lè yá ní kíákíá kó má bàa dúró di pé wọ́n á ní ńgbà tó ti fi falẹ̀ ọmọ yẹn ò bọ́ ọmọ yẹn ti rìn òwò wọjà ọlọ́run ò ní jẹ́ kó ọmọ yẹn gbogbo wa kó rìn òwò wọjà o àmín ẹ pẹ̀lẹ́ God bless you báwo lẹ ṣe feel lẹ́yìn surgery. Yeah, mo feel better at least relieved no more constant headache pain nothing more. At ease with. Ọlọ́wà mú yín lára dá àdẹ̀ní rí wàhálà láti ọ̀dọ̀ wa aláṣẹ àtolúdarí iléeṣẹ́ AK Media Studios wọ́n ní ká gbé ẹ̀bùn ráńpẹ́ yìí fún yín pé a mọ̀ wípé ó kéré àwọn torí pé ẹ̀yin náà dìde ẹ wá fi ìtàn yín ẹ wá fi kọ́ àwọn èèyàn náà ní ọgbọ́n pé tó bá ní àìlera ara o tí wọ́n bá ti lose guard wọ́n ní na who fuck up àbí báwo la ṣe sọ yẹn náà wọ́n ní na who give up na him fuck up ẹ gbà o ẹ ṣé o. Thank you very much. Oyinmomo, God bless you. Mo mọ̀ pé wọ́n wò wá ní Benin Republic wọ́n wò wá ní France ẹ bá mi kí wọn ní French ká fi yẹn rap ẹ̀. Salut à tous. Merci beaucoup pour votre prière. Merci beaucoup pour votre argent et que Dieu vous bénisse. Et encore, je m'appelle Orisadare Damilola et tout le monde m'appelle Lola. Merci à tous. Merci. Merci beaucoup. Que Dieu vous bénisse. Et Oyinmomo encore. Oui, je vous dis merci beaucoup. Ó kù báyọ̀ àṣetúmọ̀ ẹ̀ lábẹ́. Ó kù bó ṣe máa kọ translation síbẹ̀. Ìtumọ̀ ni pé èmi o Orisadare Lola tí wọ́n máa ń pè wọ́n ní Benin. Àwọn ń kí yín o. You can see such a happy vibrant soul. Ẹ jẹ́ ká jọ jùmọ̀ pọ̀. Ẹ jẹ́ ká jọ gbé Damilola lárugẹ kí ara ẹ̀ lè dà kó lè le. A ní rí jù báyìí lọ lórí ètò Oyinmomo. Ẹ̀yin tí ẹ bá dẹ̀ fẹ́ kàn sí Damilola náà ó wà lórí social media ẹ lè kàn sí wa l'Oyinmomo. Ẹ̀yin tí ẹ bá fẹ́ darapọ̀ láti contribute fún Damilola ẹ kàn sí wa nítorí wípé àwa náà ara yìí tá a lè ṣe làwa náà ti ṣe yìí tẹ́yìn bá mú wá táwa náà mú wá tó dòdìndì we will see her fly we will see her shine bright ìlérí olúwa á dẹ̀ wá sí ìmúṣẹ nínú ayé ẹ̀ orúkọ tèmi ò yípadà Oluwadamilola ọmọ ọba nìyẹn ká tún fi eré àti ìdùnnú àti ayọ̀ pàdé níjọ́ mìíràn ẹ rántí o gbogbo orí fífọ́ kọ́ ni malaria o ẹ jẹ́ ká ṣe test o.
ire o.